Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dáyé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tí Elédùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé. Mojúbà lọ́wọ́ ọ̀sẹ̀ bíkín èyí tó kọ́ wa gùn, mojúbà lọ́wọ́ bàbá mi Ràímí Oṣùọlálé o. Mo kí ẹ̀yin ènìyàn èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀ o. Mo tún dé bí mo ṣe máa ń dé, mo dé lónìí, ẹ wá bìkan jòkólé ká wá gbọ́ àṣírí tí mo fẹ́ tú àtàṣírí tí mo fẹ́ fún yín lónìí. Ògùn tí mo fẹ́ fún yín lónìí lògùn tá ń pè ní ògùn àrísìkí fún ayálégbé tenant. Ògùn àrísìkí fún ayálégbé tenant ni mo bá yín mú wá ní òní, ẹ wá bìkan jòkólé. Ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ ò darapọ̀ mọ́ YouTube channel mi lélẹ́yìí, ẹ̀yin náà subscribe sórí YouTube channel yìí. Ìgbà mìíràn tó Olódùmarè bá kádàrá pé kí n mọ ríṣẹ́ mú wá, ẹ ò lè máa jẹ àǹfààní ẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè kọ̀ọ̀kan wa ò ní dàwátì o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ ayálégbé tó jẹ́ pé tẹ́nàntì ni ò fura sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé tí ẹlòmíràn ń kó sí kò mọ̀ pé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ni ogún ti ń wọ́ wánú ayé rẹ̀. Ẹlòmíràn mọ̀ yí pé ilé tó ń kó sí tó ń rẹ́ǹtì pé kó mọ yábẹ́ sùn kò mọ̀ pé bẹ́ẹ̀ gangan ló ń ti fara káàsá. Àwa máa sáré kiri, a máa ní gbogbo nǹkan mọ̀ ti dàrú fóun. Ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà ẹlòmíràn tó bá fẹ́ rẹ́ǹtì ilé, ó dáa kó máa kọ́kọ́ béèrè sí pé ilé tó ń fẹ́ rẹ́ǹtì yìí ṣé ilé náà só dáa bí ò dẹ́. Ẹlòmíì ò ní béèrè sí akànkú wọlé, a ṣe gbogbo ẹ̀, àwọn máa ní nǹkan dàrú fún un. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló pọ̀ níta, èwo la mọ̀ tó ti gbàbọ̀dè níbẹ̀. Ẹ jẹ́ ń já yín sí kinní kan. Iṣẹ́ kan wà tá à ń pè ní oṣólẹ̀ tó jẹ́ wípé oṣólẹ̀ tíyàn fi ń gbà àrísìkí alárísìkí ni. Oṣólẹ̀ yìí tíyàn bá fẹ́ ilé nìyẹn ó kọ́, èyàn ò ti bo iṣẹ́ náà mọ́ foundation ilé náà. Kò séèyàn tó lè gbé ilé náà tí ó rí sí láyé. Kódà tó bá ti kọ́ ilé, tó bá ń kọ́ ilé lọ tẹ́lẹ̀ tí ẹ kò tí ì parí ilé rẹ̀, tó bá ti ń kó wọlé náà ní ò ta ilé náà. Wàláì tàlá súnmọ́bìlà lè àsíláwà tó jẹ́ gbogbo àrísìkí àwọn tó bá ti ń gbé ilé náà yóò mọ jẹ́ titi ẹni tó ṣiṣẹ́ náà. Ilé ẹlòmíràn fi máa ń kó sí ilé kan yóò mọ̀ wó pé àbá tóun ti kó délé yìí n kò mọ̀ lọ gẹ́rẹ́gẹ́ fóun mọ́. Ẹlòmíràn wà tó jẹ́ gbogbo nǹkan tó kó délé ó ti tà á tí ó mọ̀ pé òun ti sílé rẹ́ǹtì. Ẹ jẹ́ ká mọ kíyèsára wa. Iṣẹ́ oṣólẹ̀ yẹn mo mọ̀, ṣùgbọ́n àwọn kan mọ̀ wó pé àwọn wà bá mi lẹ́yìn. Mi ò lè fi irú ẹ̀ kalẹ̀, bẹ́ẹ̀ sì ni mi ò bẹ́ lọ́hùn kéèyàn kankan ṣe é, torí mi ò bẹ́ lọ́hùn kéèyàn kan máa pa ọmọlàkejì ẹ̀ lára. Bí ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́yìn tó lè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn mọ̀ rí tí ń kọ́lé 4, tí ń kọ́lé 5, tí ń kọ́lé 6 tí kàn fi ń ṣe rẹ́ǹtì. Ẹ mọ̀ ní ilé rẹ̀ ti di 15 pé ògbẹ́ náà ní fi ń ṣe rẹ́ǹtì fáwọn ènìyàn kí ẹ pé ọ̀kan ló ń gbé ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká fura, a ò ní sí ilé gbà o. Ṣùgbọ́n ilé kan tẹ bá wà tẹ bá mọ̀ yí pé ilé tẹ wà yìí nǹkan ò gún régé fún yín mọ́, mo fẹ́ fún yín ní àṣírí kan tẹ máa lò. Kódà láàrin gbogbo ẹ̀yin nínú tẹ́ ń gbé ilé pátápátá tí ogun ò bá rí ṣe, ẹ̀yin ò rí ṣe nínú ilé náà. Gbogbo tó bá wù ká bò mọ́lẹ̀ ò ní jẹ́ tiyín, orí yín ò ní gbàwọ̀dẹ̀, kò ní ràn yín. Tí bá ti ń ràn yín tẹ́lẹ̀, a fi yín kalẹ̀, ẹ ò rí tiyín ṣe nínú ilé náà. Iṣẹ́ yìí ó jẹ́ àṣírí ni. Àṣírí ńlá, àṣírí ńlá, àṣírí ńlá, àṣírí ńlá ni iṣẹ́ yìí, kò kí ń ṣe oògùn, ṣùgbọ́n ó kà pé àkọlé ẹ̀ ní oògùn ni. A máa dórí lórí YouTube ju kéèyàn kọ àṣírí lọ, ló jẹ́ kí n kọ́ ní oògùn. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kẹ́ lọ ṣe iṣẹ́ yìí pàápàá ń bàrí èyàn tẹ́ bá ń yálé gbé tẹ́láǹtì tẹ́ rí pé ogun nǹkan ò gún régé mọ́. Ẹ̀kan ẹlòmíràn sọ pé bóyá nìsínbẹ̀ ó ti ń ná bí ó ti ẹlòmíràn àtọ́jẹ́ pé ó ti rẹ́ǹtì ilé tó jẹ́ pé kódà owó tí ń rí ó ti tó kóun gan kọ́lé tiẹ̀, ó ti tó kóun ra mọ́tò, síbẹ̀síbẹ̀ kò ní mọ bí ṣe ń run.
àrísìkí wo ní yòrò bí ice block o a ò ní rógun ìbànújẹ́. Báwo lẹ́sẹ̀ ṣe iṣẹ́ yẹ̀yẹ́ ènìyàn mi? Ẹ bá mi wá egbò akérèjọpọ́n, egbò akérèjọpọ́n, ewé agùnmọ̀nà, ewé dágbó, ewé bòmùbòmù ẹyọ 3, ìfun akọ òkété àti ìfun abo òkété. Ẹ bá mi kó gbò fún ẹ. Ẹ jẹ́ ká gún àwọn nǹkan wọ̀nyí mọ́ ọṣẹ. Tá bá fẹ́ gún, a ò ní gún ní orí odó àbí inú ọlọ, a ò gún ní placement ìlẹ́lẹ̀ la ò ti gún. Ó ṣe orí iyẹ̀pẹ̀ ńlẹ̀lẹ̀ o, bí orí ibi tó ti rẹ́ ńlẹ̀lẹ̀ bẹ̀ la ò ti gún. Tá bá gún, ẹ jẹ́ ká kó ọṣẹ yìí a ò fi ọjọ́ 9 wẹ̀ fún ọkùnrin, ọjọ́ 7 wẹ̀ fún obìnrin. Tá bá ti ń wẹ̀ ní ilé ìwẹ̀, a ò ní wọ bàtà wẹ̀. A gbìyànjú láti máa wẹ̀ ọṣẹ yìí ní aago 1 òru fún ọjọ́ 9 fọkùnrin, ọjọ́ 7 fún obìnrin. Mo fi ọba dániwáyé búra fún yín, inú ilé náà ẹ ò rí tiyín ṣe. Àṣírí tí mo verify ni àṣírí gba ọ̀nà oríṣiríṣi kọjá ọ̀dọ̀ àwọn bàbá tó jẹ́ bàbá fún mi kí n tó yọ̀ǹda ẹ̀ fún yín tí mo verify rẹ̀. Ẹlẹ́dùmarè bò ní padà lẹ́yìn wa orí pọ̀ ṣé àìṣẹ́ yìí sáwọn ènìyàn káwọn ènìyàn náà lè gbọ́ kó sì lè ṣe. Ṣé àrẹ̀sẹ́ bí ṣé àrẹ̀sára sí àwọn ọ̀rẹ́ rẹ, àwọn èèyàn tó ti mọ̀ pé àwọn náà ń yálégbé ni. Olóògbé Ọlọ́run ọba àrísìkí wa ò ní jòrò, àwa náà ò rí tiwa sí, a ò ní sí ilé rẹ́ǹtì o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo tún lọ o, màá tún padà bọ̀ ní ìgbà mìíràn láti mú iṣẹ́ mìíràn wá. Wọ subscribe wà lè jàǹfààní ẹ o. Ó dìgbà kan náà.